àwọn aládùn rẹ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bébí bọ̀bọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ bò ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ o. àwọn aládùn rẹ o àwọn aládùn rẹ o àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o òyìnbó bò. irọ́ ni ò ìṣùpòfò àwọn ọmọ yìí wọ́n fẹ́ kí n gbàgbé Junior Jùmọ̀kẹ́ irọ́ náà pa lẹ́yìn yìí àjọ máa ṣe àdúrà yẹn ni àjọ máa ṣe àdúrà yẹn ni àjọ máa ṣe àdúrà yẹn ni. Oya jíde ṣọtilájú mọ́mí kí ló ṣọtilájú kí ló ṣẹlẹ̀. àdúrà ni àdúrà ló ṣẹlẹ̀ ọmọ mi kó yá dìde báyìí kó já lọ gbàdúrà. àdúrà bíi ti bá wo mọ́mí ló ṣẹlẹ̀. Jùmọ̀kẹ́ mi ò wá síbí báyìí fún question and answer mi ò fẹ́ kó rò mí lẹ́jọ́ láàárọ̀ yìí ìṣe ni kò dìde ká lọ gbàdúrà nítorí a ní láti gbàdúrà gidigidi kó káwọn ẹ̀mí Sátánì tó wà nílé kó bọ́ síta àwọn ẹ̀mí Bẹ́líánì kó fò jáde. mọ́mí ewo tún ni ẹ̀mí Bẹ́líánì nínú ilé yìí báyìí èwo kò sẹ́mi búburú kan nínú ilé yìí. ṣé lóòótọ́. ẹ̀wù ẹ̀mí mímọ́ àtẹ̀mí tó dáa ló wà nínú ilé yìí. kò gbẹ́nu òsì dáhùn fún mi ẹ̀mí mímọ́ ẹ̀mí tó dáa ló wà nílé yìí ṣé ẹ̀mí mímọ́ tó dáa ló sọ pé kí ìwọ lọ pa ọmọ lọ́mọ àbí ẹ̀mí mímọ́ tó dáa ló ní kó gbé ọmọ lọ́mọ kó lọ́ọ́ ṣẹ́yún fún un. Jùmọ̀kẹ́ tí bá bú ẹ láàárọ̀ yìí ìwọ gan wà á gbọ́ lọ́ọ̀ lọ́gà. ọ̀yẹ́ tètè ẹ jẹ́ kí wọ́n sípàs mi náà. ọmọ tẹ́lẹ̀ mi. kódà. Junior. Ma. Ṣílẹ̀kùn fún mi jọ. Mọ́mí. Mo ní kó ṣílẹ̀kùn. Mọ́mí. Ṣé o wà all right? Ṣẹ́ṣẹ́ pẹ́ yìí ṣá. Mo ní kó ṣílẹ̀kùn fún mi. Jùmọ̀kẹ́ ńkọ́. Junior. N ò ṣílẹ̀kùn o. Ṣé Jùmọ̀kẹ́ wà lọ́dọ̀ yín? Jùmọ̀kẹ́. Open the door jọ. Ṣé kò sí nǹkan mi lára ọmọ ìṣá? Ṣé o ti lọ? Àwọn ta ni? Máa ṣe kí ló ṣe kí ló ṣílẹ̀kùn fún mi? Kí ló ṣe ẹ́? Kò sí àwọn kankan tí wọ́n tẹ̀lé wọn náà bí. Oh my goodness. So, Junior, Ma? Tó bá jẹ́ pé lóòótọ́ ni o lè lé wa bọ̀, ṣé bó ṣe máa ṣe bí pẹ́pẹ́yẹ rẹ̀? Ara mú kan. Mo gbọ́ pé kó máa pa yín lẹ́rìn ní iṣẹ́ wọn. Mo máa pa mí lẹ́rìn. Mi ò lẹ́tọ̀ yẹn náà. Ó mà ṣe o. Tó bá yà wá ní ìwọ man of the house. Ọkùnrin mi náà. Mo rí man of the house tó lẹ mo rí. Anyway, mi tiẹ̀ báyẹn wá báyìí. Kó yá tẹ̀lé mi báyìí ká lọ gba àdúrà. Àdúrà? Èpè. Èpè báwo? Kókó tẹ̀lé mi kó já lọ ṣàdúrà. Ṣé kèmi lọ wọṣọ tèmi ṣe mọ̀ pé. Kí ló fẹ́ sìn? Mo ní mo fẹ́ lọ change aṣọ mi as in. Aṣọ tí mo wọ̀ yìí kò lè. Ó máa. Kò lè ṣe kí ni? Ó máa mú mi. Búrẹ̀. Mo ní ká lọ gba àdúrà. Ìwọ sọ fún èmi pé ìwọ fẹ́ lọ change aṣọ. Junior! Sorry, Junior. Tí bá gbá etí ẹ gbogbo default setting ní ara ẹ ti brain yẹn ó máa restructure ni. Ìfọ́tí default setting. Shut up. Ó fẹ́ máa sọ̀rọ̀ náà ni. Shut your mouth too. In fact, mo ti change mind ni. Ìyẹn ọmọ yìí, mo ṣe realize pé àdúrà yẹn ó need urgent attention. Ọjọ́ tá bá rí ibi báyìí níbi ń wọlé. So therefore, inú yàrá yìí báyìí la máa ti bẹ̀rẹ̀ fellowship. Àmọ́ yàrá mi dọ̀tí. Wọ́n dé gbé ní oṣù sọ́hùn.
ohunkóhun tí ó dé mi lọ́nà. Bẹ́ẹ̀ni o. Mẹ́ta lọ́kàn bá mi mú kúrò. Ohunkóhun tí ó dé mi lọ́nà. Mẹ́ta lọ́kàn bá mi mú kúrò. Láyé bébí kò jọ. Láyé bébí kò jọ. Gayi láyé tèmi bá mi ọ̀rọ̀ mọ́ ló máa jẹ́ kó rọ̀ mọ́ pa mi. Junior nínú orin Kristẹni nínú orin Ọlọ́run ni wọ́n tún kọ láyé. Mo gbé mo ṣe gbà ni mo ṣe gbà pé Sátánì ti kọ́ duplex sínú ilé yìí ṣùgbọ́n irọ́ ló pa o nítorí àfi àdúrà àfi jagun àfi lè bọ́ta. Bẹ́ẹ̀ni. Ṣé fẹ́ gbọ́ mi Bíbélì ní àyà yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù sábọ́ta nínú kọ́lọ́fín wọn a máa fi àwẹ̀ àti àdúrà a máa fi jagun bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni ó yẹ ìbẹ̀rẹ̀ sí gbàdúrà ẹ máa gbàdúrà lórúkọ ní orúkọ Jésù. Àmín. Ó ti yé mi ó ti yé mi nítorí this same Bible náà ló sọ fún wa pé àwọn iṣẹ́ yìí kì yóò ṣe láì ṣe ipa àti àwẹ̀ àti àdúrà fún ìdí èyí ṣe fẹ́ gbọ́ mi àwa gba àwẹ̀ ní kókó àwa fi àdúrà náà mọ́ fún 7 days. Mọ́mì ìyẹn ò lè work ká lè gba àwẹ̀ kẹ̀. Kò lè work. Bẹ́ẹ̀ni mọ́mì 7 days yẹn pọ̀ but bọ̀wẹ́ kò sí wà. ẹgbẹ́ náà ṣe ní méjèèjì sẹ́sọ̀hún. Tí ẹ sọ pé àwẹ̀ ọjọ́ mẹ́ta 7 days. A ṣe bẹ̀rẹ̀ ni tí ogun yóò bá tún ṣẹ́ lẹ́yìn 7 days a tún bẹ̀rẹ̀ àwẹ̀ mi ṣo fẹ́ gbọ́. Gbogbo yẹn tẹ̀tẹ̀ ń sọ yẹn fún pọ́kẹ́tì yẹn ni I have spoken 7 days la máa fi gbà àwẹ̀ yìí. Ṣé orí ojú tí mo dè yìí Junior tí máa fi là àfárá ló mú kọ́kọ́rọ́ main door wá fún mi especially ti kitchen àti back door yìí kò gbé bá mi lókè. Ṣé fẹ́ gbọ́ àwẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí o. Nísìn. Bẹ́ẹ̀ni máa kọ láyé nínú orin Ọlọ́run gbogbo ẹ̀mí Sátánì tó wà níbẹ̀ máa fi àdúrà jà á. Rárá wulẹ̀ lé báyìí ní àwọn àgbà tí táìmù ti ẹ̀ lọ yìí. Àwọn àgbo fún mi ò correct ni. Àwọn aládùn kájọ máa ṣeré o. Ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Ní orúkọ Jésù mi ò gbàdúrà ní ìsinyìí a wá ṣe àdúrà tó ṣe pàtàkì jù àdúrà tá a máa fi ká gbogbo àdúrà lẹ́sẹ̀ lẹ̀ a wá ké pe Olúwa a wá sọ fún pé Olúwa o gbogbo ẹ̀mí kẹ́mi ẹ̀mí Sátánì tó ti wá gba flat nínú ilé wa yìí tó ti wá gba rẹ́ǹtì nínú ilé wa yìí tó wá kọ́lé sínú ilé wa yìí iná ọ̀run kó jó jáde àwọn ẹ̀mí èṣù ẹ̀mí jìbìtì àwọn ẹ̀mí tó jẹ́ káwọn ọmọ máa ṣìwàwù àwọn ọmọ káwọn ọmọ máa kẹ́gbẹ́kẹ́gbẹ́ kó máa hùwà jìbìtì kó máa hùwà ṣẹ́yìnṣẹ́ kó máa kọ́rẹ̀kọ́rẹ̀ Olúwa mo pa láṣẹ kó bọ́ta o. Ẹ̀mí mímọ́ mo ti rí pé o ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí bàbá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ibi tó bá wà máa lé wọn jáde wà máa lé jáde ní orúkọ Jésù mo gbàdúrà. Olúwa ṣeun Olúwa ṣeun ẹ kí hallelujah 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 hallelujah.
ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ àdúrà yìí ní ìdá inú mi dẹ̀ dùn torí mo mọ̀ pé Ọlọ́run ti gbọ́ àdúrà wa pẹ̀lẹ́ ṣe gbọ́ ok ṣẹ́rí mo fẹ́ sọ fún yín bí mo ṣe wọnú yàrá mi lọ yìí mi ìfẹ́ kẹ́ anybody disturb mi nítorí mo fẹ́ lọ continue láti máa fi àdúrà jagun nítorí mo ní feeling pé àdúrà tá à ń ṣe yìí kò tí tó a sì need more prayer nu lady a need láti ṣe àdúrà yẹn Ọlọ́run gbọ́dọ̀ gbàdúrà gbọ́dọ̀ gbàdúrà so mi ìfẹ́ kẹ́ anybody disturb mi ṣe àti kọ́kọ́ tí mo sọ no disturbance ẹ̀yin náà kẹ́dẹ̀ continue láti máa ṣàdúrà so mi ìfẹ́ kẹ́ anybody disturb mi ṣe àti gbọ́ nítorí àdúrà yìí ó need láti continue a need láti máa ṣe lọ báyìí. nígbà tí ẹ̀yin méjèèjì wá ń wò bí olúndùn báyìí ẹ wo ebi ń pè mí o. ṣé o mọ kú wa kan tó ń jẹ́ ni Mr. mọ́nàmọ́ná ebi ló pa wọ́n kú. ẹ tí ẹ dúró náà sẹgbọwẹ ṣé ńgbà tó ń bọ̀ tó gba ẹnu géètì wa ó rí signboard pé ibi ìbà ìjọ itri àbí ọjọ́ búkà torí every time tó bá ti wá sí ìbà ó ṣáà máa ń wá oúnjẹ wọn fóúnjẹ sí ẹ ni. ẹ wo àálọ́ àpamọ̀ ló ń pa yẹn ebi ṣà ń pẹ́ mi. ò jẹ́ wá pa àlọ́ àpagbè kan fún ẹ. ṣorí for the past 3 days nínú ilé yìí mi ò tí ì replate ìṣojú in fact àwọn pot wọn gan wọn ti máa rùn. ṣorí ilẹ̀kùn kitchen wa ó máa ní láti fi engine oil sí kó ba lè grease ẹ dáadáa ká ba lè ṣílẹ̀kùn yẹn. in other words à ń gbàwẹ̀ nínú ilé. àwẹ̀. bẹ́ẹ̀ ni à ń gbà àwẹ̀. kò dẹ̀ wá gbọ́ bó ṣe wà nílé mọ́mí ò gbọ́dọ̀ mọ́ ọ wọ́n sì ní bí ká ti gbogbo ilẹ̀kùn sóò bó ṣe wọlé yẹn ṣẹ̀dá ló ṣe o. ẹ wo èmi lọ nígbà tí o ti fún oúnjẹ nulẹ̀ yìí. kí ló dé. nígbà tí ẹ lè ẹ̀pù èèyàn ṣé èèyàn ò ní máa lọ ni. da mo fọlọ́run sí ẹ̀ ó dàbọ̀. gbogbo nǹkan mo lè fi ṣeré èmi ò lè finú mi ṣeré o. yàtí gbọ́ sá. jẹun kó o kú. tọmọdé tàgbà ilé àwọn aládùn náà fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. hello. Junior bàbá Junior bàbá. ẹgbẹ́ ẹ̀ ó ti dé tán o. Oje. ó ti fẹ́ mú mi lọ. kí nìyẹn. ikú ni. Oje kì í. ìbá jẹun máa kú. ìwọ ò ní kókó kankan o bí o ṣe yíyẹ. o máa kó ti báyìí fún mi jàre lébi ń pa mí jọ ni kò fún mi. kí ló wá dé tó sọ fún mọ́mí pé o gbàwẹ̀ mọ́ àbí ṣe dandan làwẹ̀ ni. dandan ni o mọ̀ pé mi ni man of the house báyìí tí màá dẹ́ ni pé mi gbàwẹ̀ mọ́ màá kọ́ dojú tí máa wù dí mi nínà. máa wù má dojú tí máa wù. ẹnu sàn jàre tí mo mọ̀ pé mo ṣe mistake ni wo ni tí máa wù. kí wàá ní ká wá ṣe báyìí. mo ti ń dúró de question látàárọ̀ you know we are men now agbọ́njọ́ àwọn obìnrin yìí lọ. ó tó ní ọ̀pọ̀lọpọ̀ ó yá kí ni àwọn irúnmọlẹ̀ gbé wá fún ẹ ká ṣe báyìí. mo fi pé kó bá mi gbé oúnjẹ wá bí cornflakes àwọn oúnjẹ tí òkè òun yẹn bí small chops so get kókó dẹ̀ gbégbá ilé kó bá mi fa bọ́ọ̀sì àti ṣíbí wá láti ilé yín ṣó ti gẹ̀tẹ̀. làbọ̀ àti ṣíbí ilé ni. wọ́n ti tilẹ̀kùn ṣe mo sọ fún ẹ̀ ní last time tó wá bọ̀ tó bá ti dé kó kò sọ fún mi kó dúró sẹ́gbẹ̀ẹ́ wíńdò màá gbà lọ́wọ́ ẹ̀ ṣó ti gbọ́. má wọrí ìṣẹ̀dá máa ṣe. o ṣe gan ni sẹ́gbẹ̀ẹ́ ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀ lómi pé.
mi ṣọ́ bọ̀ yìí. Mo máa tún bẹ gbé wá lọ́la àtọ̀túnla. Ilé ti tó ṣọ́bọ̀ ní ipò ilé ti tó. Thank you. Ṣé kí n gbé wọlé? Gbé wọlé. Bẹ́ẹ̀. The one day go fin no. Kí ni yẹn? Tí kí ni ṣe kí ni? Kò sí mo kàn ń béèrè náà ni. Pé kí ló ṣe ń bì? Mo ní kí n wá bẹ ṣeré ni àbí? Nínú àwẹ̀ wo wá máa lọ. Mo ní àwọn àdúrà kan tí mo fẹ́ gbà ní so o ní láti máa lọ. Àwọn àdúrà yẹn mo ní láti gbà ìlú Junior. Kí ló ṣẹlẹ̀ máa lọ? Sẹ́gbọ̀wé. Lọ́gbà yìí kò lè wọlé. Kí lọ́gbà yìí kò lè wọlé? Mo ń bọ̀. Kí ló ṣe? Kò sí nǹkan kan. Mo kàn fẹ́ kí ẹ̀mí mímọ́ kó kún inú tèmi náà ni. O máa ní láti máa gba àwọn àdúrà tí èmi ń gbà bí ẹ̀mí mọ́ ṣe kún èmi náà. Ṣé àdúrà tí wọ́n ń gbà ni? Yes, of course. Okay. Mọ́mí ẹ gbàdúrà lónìí ni. N kò gbà. Mo fẹ́ rán ẹ̀yin méjèèjì níṣẹ́ ni. Ẹ fẹ́ rán wa ńṣẹ́ ẹ lè rán ẹnìkan náà. Àní mo fẹ́ kí ẹ̀yin méjèèjì jọ lọ síbi tí mo fẹ́ rán yín báyìí. Okay. Better. Mo fẹ́ kẹ́ bá mi lọ sọ́dọ̀ Màmá Ṣọlá. Mo fẹ́ kẹ́ lọ béèrè bóyá ó wà ní nítorí mo ti ń try number ẹ̀ látàárọ̀ kò gbé aago. So mo fẹ́ kẹ́ lọ confirm bóyá ó wà ní. Ká jọ lọ béèrè bóyá but mommy like seriously káwa méjèèjì jọ lọ ká lọ béèrè bóyá wọ́n wà nílé. Somebody can just go of which èmi ò tiẹ̀ ní strength àti lọ. Ẹ wà àwọn ọmọ yìí náà. Ṣé ẹ̀yin ẹ̀ mọ reason tí mo fi fẹ́ kẹ́yin méjèèjì lọ ni? Kẹ́ bá lè máa ṣọ́ra yín ni because I don't trust you. Okay, ó ṣẹ̀ṣẹ̀. Mi tiẹ̀ fẹ́ tọ̀, mo fẹ́ tọ̀ ni. Ṣé kí n tẹ̀lé náà? Ká jọ ṣọ́ ara máa breakfast ẹ̀. Tẹ́lẹ̀. Come on, padà sí bíbí fún mi.
àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. tọmọdé tàgbà ilé àwọn aládùn náà fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. ọlọ́wọ́ ṣíbí ṣọkọ yọkọ̀tọ̀. àrólé náà ò gbẹ̀yìn ajú ní ọ̀bọ̀bọ̀ ọlọ́pọlọ pípé bàbá rẹ̀ lọ́jọ́. jùmọ̀kẹ́ ajúmi bèbí ẹlẹ́yin ju ẹ̀gẹ́ olójú wa. kì tọmọdé tàgbà ilé àwọn aládùn náà fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn. agolo wa. ẹ káàbọ̀ báwo níbi tí mo rán yín. ọlọ́wọ́ sílẹ̀. Junior Ma. padà wá jọ Junior ṣàlàyé fún mi bí kọ́kọ́rọ́ ìṣèdénú yàrá ẹ̀. dá mi lóhùn. ìgbà tí àwọn kápẹ́ńtà tó wá ṣe iṣẹ́ lára ilẹ̀kùn ìgbà yẹn ni wọ́n kí yẹn nígbà tí wọ́n ṣáà ti fi ṣí wọ́n ṣáà gbàgbọ́ àwọn extra kan ṣáà kí ní ẹ̀ ṣáà jẹ́. olúwa o níbikíbi tí o bá wà ibi tí ibi ẹ̀mí òkùnkùn bá wà ibi tí ẹ̀mí sètánì bá ti jọba nílé wa yìí olúwa kó wá máa gbiná ní agbára ọlọ́run ọgbọ́n ọ̀run o kó wá máa ṣẹ́ gbogbo ogun tá a ti ṣẹ́ kí ẹ̀mí tó ga kó wá gbẹnu àwọn òwe kó wá gbẹnu léyìí kó wá gbẹnu léyìí káwọn ọmọ ìdá sínú wà dáadáa kó bá ti ṣe dáadáa kó wá máa ṣẹ́ gbogbo ogun tá a ti ṣẹ́ kó má tún padà wá mọ́ lórúkọ Jésù mo gbàdúrà ẹ̀mí mímọ́ ẹ̀mí tó ń dá kó wá máa wọ̀ wọ́n lára báyìí kó máa ṣe dáadáa ẹ̀mí tó ń jẹ́ kó ṣe kó jẹ́ kó ṣe ìṣiṣẹ́ tó jẹ́ kó kọ́ rẹ̀ ọ̀run bàbá mi dàrú olúwa gbogbo tó bá ń lo olúwa káwọn èèyàn máa ń. Jùmọ̀kẹ́ má wọrí mo ti ká ẹ o ṣáà rọra. Jùmọ̀kẹ́ mo ti wà òkè ọkàn mi ti balẹ̀ gan ṣáà rọra. Ọlọ́run má jẹ́ kí ikú ọmọ pa mí kí ló dé ẹni tó bí ọmọ yóò pa. Ta ni ẹ? ọmọ mi Junior ni. Olúwa o wà bá mi gbá gbogbo ẹ̀ṣẹ̀ mi. wọ́n mọ orí yín o. Olúwa o ká yín. wọ́n bá mi gbá gbogbo ẹ̀ṣẹ̀ mi kí ló rí. àwọn mo ká yín o. Jùmọ̀kẹ́ mo ká ẹ o.
I suspected you and my suspicions were right. Mo rí ẹ tó ń jẹ cornflakes àti milk. Gbẹ́nu sọ̀njọ́ èwo ni yọ̀ ṣebí yàrá ẹ̀ náà mo ti gbé. Junior. Ọmọ ẹ má junior mi. Má junior mi. Like ṣé mi náà rí ka yín nínú yàrá yín ni. Tẹ́yìn náà jẹun tẹ́ mu drink tẹ́ ń jẹ biscuit nínú yàrá yín. Ẹ wọ́n á pretend mi pé ìgbàjọ àìgbàwẹ̀. Ìyá dùn. Ìgbà náà wà ń kọ́ after all ẹ̀yin ṣàlẹ̀ mi èṣù ń lò ṣe bẹ́ẹ̀ mi èṣù tó ń lò yìí náà ló jẹ́ kí wọ́n lọ ṣẹ́yún fẹ́yàn àbí wọ́n tó kó family sí excessive spending ẹ wo ẹ̀yin lẹ ní ìdí àwẹ̀ àtàdúrà ẹ̀yin lẹ ní ìdí ẹ̀ ni mo dẹ̀ fi pè fún yín ẹ má mọ̀ mi ẹ má mọ̀ mi tiyín náà ni mò ń ṣe tiyín náà mò ń ṣe Èyí ló ń jẹun lẹ́yìn. ẹ ṣe ṣẹfẹ́ gbọ́ èyí méjèèjì mi ò pàyà tèmi ọmọ ọlọ́mọ I mean both of you ẹ lè wá pa mí nítorí abiyamọ tó tán ni mí mo kọ àdúrà yàtàwẹ̀ kókó balẹ̀ benefit yín náà ni ká gbàwẹ̀ náà kókó fún mi lọ́kàn balẹ̀ náà ni. Mọ́mí. àwọn aládùn rẹ̀ o kílẹ̀ ti wí àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ bọ̀ ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ̀ o. àwọn aládùn rẹ̀ o. àwọn aládùn rẹ̀ o.